later ní Tibetan kọ́lọ̀délé Marcus Tibetan pè mí wípé ilẹ̀ yẹn sì pọ̀ o tí n bá kówó sí tí n bá fẹ́ ta gan lọ́dún tó ń bọ̀ pé mo máa rí èrè ńbẹ̀. So èmi withdraw owó tí mo fi ń trade lórí forex trade mi, mo withdraw everything. Pàtó gbọ́ ẹ̀ náà mi náà kì í ṣe license kọ́ mo fi send owó yẹn sí o, because kò sí bí mo ṣe máa wà ní license mi, owó tí mo fi ń trade kí n wá withdraw gbogbo ẹ̀ ní portfolio mi kí n dẹ̀ kó fún ẹ. I wasn't in my right senses then. Tìmílẹ́yìn má ti jáde láti sọ̀rọ̀ sókè o, ó ti sọ̀rọ̀ sókè lẹ́ẹ̀kan sí o lórí ọ̀rọ̀ 71 million naira owó ilẹ̀ tó ní wòlíì Tibetan gbà lọ́wọ́ òun tí wọn kò tí ì dá padà. Inú ìfọ̀rọ̀wérọ̀ kan ló ti ṣàlàyé gbogbo ète oríṣiríṣi tí wọ́n ń lò ní wòlíì Tibetan àti màmá kan tí wọ́n ń pè ní Ọmọlára Akíntàndé, gbogbo ète tí wọ́n ń lò lóríṣiríṣi láti rí i pé owó yìí ò tẹ́ lọ́wọ́. Gbogbo ẹ̀ ló ṣàlàyé o. Ọ̀rọ̀ ilẹ̀ yìí ti wà nílẹ̀ tipẹ́ tí kì í ṣe ọ̀rọ̀ ìní. Báwo ló ṣe jẹ́? Báwo ni ọ̀rọ̀ yìí ṣe pa wọ́n pọ̀? Báwo ló ṣe di pé owó yìí wá di nǹkan tó nira láti dá padà? Ẹ gbọ́ ohun tí ojú Tìmílẹ́yìn rí o lórí ọ̀rọ̀ owó ilẹ̀ tó san tí ò rí gbà padà. Gbogbo bọ́rọ̀ ṣe jẹ́ náà ló ṣàlàyé fún àgbà òṣèré Sokoti. Ẹ jájọ wò ó. Welcome to crossblog XTV. Remember to like, share and follow us. Ọba Elédùmarè kó má jẹ́ àṣìṣe láyé o, kó má jẹ́ àtẹsẹ̀ bọ̀ bí tí ò yẹ ká tẹsẹ̀ bọ̀. Ẹ já wo ìrírí Tìmílẹ́yìn lórí ọ̀rọ̀ ilẹ̀ tó da òun àti wòlíì Marcus Tibetan àti Ọmọlára Akíntàndé tó dà wọ́n pọ̀. Ẹ já gbọ́ àwọn ohun tó sọ. So owó mi ni mo béèrè. Ẹ jọ̀ọ́, ǹjẹ́ ó burú ní pé kíyàn ó ní okay, ó sọ fún mi pé ilẹ̀ wà ní Ìbẹ̀jú Lẹ́kí after 1 year mi mọ̀ tí ilẹ̀ wà ẹ̀dẹ̀ gbowó lọ́wọ́ mi, ẹ̀dẹ̀ fún mi ní receipt, ẹ̀ fún mi ní deed of assignment, ẹ̀ fún mi ní allocation of land. Mi ò kùgì lọ sí court torí irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Àná ni wọ́n bí mi, ṣùgbọ́n àná yẹn náà sí èdè náà mo ti lo wákàtí díẹ̀ nínú ayé náà. Èèyàn á ti kọ́ ọgbọ́n díẹ̀ nínú nǹkan bí eléyìí. So èmi ti rí wípé torí ó ti ń halẹ̀ wípé òun mọ̀yàn láti Èkó dé Àbújá, ó dẹ̀ ń pariwo nígbà tí mo ń béèrè owó mi lọ́wọ́ ẹ̀, ó ń pariwo lórí social media pé Tinubu ti fún un lọ́fíìsì ní Aso Rock pé òun lọ bẹ̀ lọ́dún ọ̀sẹ̀ kan. Ó rò pé ìyẹn máa dẹ́rù bà èmi. Ó ní Tinubu fún un ní ọ́fíìsì ní Aso Rock pé òun fẹ́ lọ ọ̀sẹ̀ kan bẹ̀. Ó ń sọ gbogbo ìyẹn bóyá kó lè fi dẹ́rù bà mí so that mi lè béèrè owó. Ọmọlára Elizabeth náà ìyẹn náà ni pé òun pẹ̀lú ìyàwó àti ọ̀rọ̀ rí o, ẹ̀yin èèyàn wa ẹ rí pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó, ó lágbára, ó gbẹnu tán. Ìyẹn ní 2022. That was 2022. So àwọn méjèèjì ń play game pé wọ́n kọ́ pé kí lè wọ́n try àti dẹ́rù bà mí lójú ara wọn pé wọ́n mọ̀yàn. So òun ló jẹ́ kí n kùgìrì gbé kéèsì yẹn lọ sí court, because máa bojú àbálẹ̀ ní court, because mo gbé news story yẹn mo gbé lọ sí Sahara àti the cable. Wọ́n bá ìwé wọn ní Sahara, mo lè sọ ní the cable. Wọ́n bá ìwé wọn ní the cable. Mo bá wọn ní pé wọ́n ní wọn lè post it just like that. Wọ́n ní ọmọ ní that establish truth between the 3 parties. Wọ́n pe Ọmọlára ní pé kí n lọ gba owó lọ́wọ́ ẹni tí mo kówó fún. Ọ̀dọ́ mi mọ̀ pé owó yẹn wà lọ, èmi mọ̀ pé wọ́n jọ pín ní o. Mo lè sọ wípé àwọn èyí jọ pín. So ó ní kí n lọ gba lọ́wọ́ ẹni tí mo sọ̀rọ̀ owó fún. Tibetan ní kí n lọ máa gba owó lọ́wọ́ Ọmọlára. So now mo wá tú lọ́ọ̀yà mi, mo wá ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ eléyìí náà kó tó di pé mo gbé ìgbésẹ̀ yẹn. Mo ní mi ò wálẹ̀ mọ́ pé mo fẹ́ gbowó mi. Tibetan ní pé ilẹ̀ jẹ̀ níhùn kí n gbalẹ̀. Mo ní mi ò fẹ́lẹ̀ mọ́. Tibetan ní kí n gbalẹ̀. Ó tún dàbí ọgbọ́n. Ó ní òun ti mú ìtìyàn kan ní US pé ẹni yẹn wà interested in that land, pé ó ń bọ̀ ní Nàìjíríà kó fẹ́ wá ra ilẹ̀ yẹn, pé tó bá ti ra ilẹ̀ yẹn pé màá dẹ̀ take profit and I will go my peaceful way. Ó fẹ́ fi yẹn change ọkàn mi so that mi lè take àwọn steps mo fẹ́ take. Ọ̀rọ̀ rí o, ẹ̀yin èèyàn wa ẹ rí pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó, ó lágbára, ó gbẹnu tán. Mi ò dá lóhùn, but mo play game, mo mú game tó rò pé mo mú ni mí, èmi náà play mú game yẹn fún. So ìgbà tó rí pé èèyàn bọ́ sí pé ó wá ní pé ẹgbẹ́ òun ti bá woman yẹn sọ̀rọ̀
pé woman yẹn ní kí n máa bọ̀ kí wá gba receipt of payment, deed of assignment, pé wọ́n á dẹ̀ mú mi lọ fún allocation. Ìdí tí mi ò fi mo wá sọ pé mi ò ní lọ torí mo ti kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kínní tí mo gbà tẹ̀yìn ẹ̀ lọ wádìí ilẹ̀ because ó sọ fún mi pé ilẹ̀ wà ní Ìbẹ̀jú Lẹ́kí. Mo lọ find out pé ilẹ̀ wà nínú oko Ẹ̀pẹ́. Gbogbo ìyẹn kò fẹ́nu kàn àwọn game because òun ni master planner tó ṣe gbogbo kinní wọ̀nyẹn. Ọmọlára gan play along pẹ̀lú ẹ̀ ni. Tibetan kọ́rọ̀ dédé tó sìn Marcus Tibetan gangan ni master planner. Ok, ẹ jẹ́ kí n pàkíyèsí ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa ẹ rí pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ó lágbára ó gbẹnu tán. Èmi pẹ̀lú Asabe Akin sọ̀rọ̀ ní ìgbà tí mo máa lọ́jọ́ tiẹ̀, èmi pẹ̀lú Asabe Akin sọ̀rọ̀. Hello sir, ẹ káàsán tá máa yín síra wa. Èmi ò tún mọ̀ náà pé ó ti ń pèrò pé kí Mr. Gbenga Asabe náà kó kúrò ní Nàìjíríà. Bóyá ó ti lọ bá àwọn àfáà ẹ̀ àtàwọn babaláwo ti sọ fún mi pé àwọn ọmọ wọ̀nyí nǹkan tó ń ṣe sí wọn ọlọ́mà tó gbẹ̀san lára ẹ̀ o. Pé kò dẹ̀ sí bó ṣe máa ṣe táṣìírí ò ní tú, ó wá ń gbìyànjú pé ká lè kúrò ní Nàìjíríà. Èmi sọ fún pé tí bá fẹ́ kúrò ní Nàìjíríà máa ti kúrò ní Nàìjíríà tipẹ́tipẹ́. Ìpè èmi ní ìgbàgbọ́ pé Nàìjíríà ṣì máa dáa. Pé because kò síbi tó dàbí ilé. Check so gbogbo yẹn lọ́wọ́ ń dábí ọgbọ́n pé kí lè kó pàtí èèyàn náà tún bọ́ sí náà. Pàtí èèyàn bọ́ fi sí táwọn kìíní pé ń gbà ẹ̀ ló wá di pé ó sọ fún àwọn yẹn pé tóun bá fẹ́ kú tóun bá fẹ́ dá ìpẹ́ lórí tọ́mọ bá fẹ́ kú sínú ìyà tọ́mọ bá fẹ́ kú sínú ìṣẹ́ kó má dárúkọ wọn mọ́. Nígbà tó dẹ̀ gbó lọ́wọ́ mi ò ní pé kí má dárúkọ ó ní pé kí má wà lọ́ọ̀yà pé wà play intermediary láàrin mi pẹ̀lú ọmọlára Elizabeth. So ó ní pé ó sọ fún mi pé èèyàn kan máa wá ra lẹ̀ mi ò dá ẹ lóhùn. Mo wá ní pé lọ́ọ̀yà wọn ní pé òkè ipe èmi sọ fún pé mi ní lọ. Ó wá di àárọ̀ ọjọ́ tó ní pé kí n wá gba ìwé ilẹ̀ àti allocation àti receipt àti kí n rí kọ́lọ́sì allocation. Èmi wá dábí ọgbọ́n mo wá ní kí lọ́ọ̀yà lọ bẹ̀. Wọ́n ti promise mi pé kí n wá gba ìwé receipt kí n wá gba deed of assignment kí n wá lọ fún allocation because plan wọ́n fẹ́ para wọn ni. Ẹ máa fún yín ní reason because monday àti máa sọ́ọ̀sì. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa ẹ rí pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ó lágbára ó gbẹnu tán. Ọlọ́run ni ò bá fún wọn monday àti máa sọ́ọ̀sì tó bá dẹ̀ mo ní proof to that. Nígbà tí ẹni kí wá gba ìwé receipt deed of assignment ẹ̀ máa mú lọ allocation pé àwọn boys máa mú mi lọ pé wọ́n ti wà ní ọ́fíìsì mi ò sọ fún ẹ pé mo ń bọ̀ mo ní pé lọ́ọ̀yà wá lọ́ọ̀yà dé ẹ sọ story mi fún lọ́ọ̀yà ẹ kówé fún lọ́ọ̀yà ẹ wá ń gbé ìwé ilẹ̀ fún lọ́ọ̀yà pé kí lọ́ọ̀yà wo ìwé ilẹ̀ lọ́ọ̀yà wá wo ìwé ilẹ̀ wáyé pé ìwé ilẹ̀ pé government acquisition land ni ìwé tó ń gbé fóun irú ilẹ̀ bẹ́ẹ̀ yẹn wọn kì í ta irú ilẹ̀ bẹ́ẹ̀ yẹn lọ́ọ̀yà bá dé pé jẹ́ kí kóun sọ fún èmi o kóun yá mi lọ́gbọ́n ti tòun o pé irú ilẹ̀ yẹn ti bá gbà pé kò lè wúlò fún mi o nítorí ìjọba lè gba nǹkan ọlọ́la àbí káwọn ọmọ onílẹ̀ dé pé ìjọba gbalẹ̀ pé wọ́n fẹ́ lò ní pé wọ́n fẹ́ bá wọn fi kọ́lé ni. ìfún eléyìí tí wọ́n tún mú yín lọ ọbẹ̀ yẹn náà ní àìpẹ́. ilẹ̀ ẹ̀pẹ́ yẹn ilẹ̀ yẹn ò jẹ́ ní kò sílẹ̀ kọ́kọ́ sa. ilẹ̀ tó lọ́ mú wò ní ẹ̀pẹ́ yẹn wọ́n mú blọọkù tó blọọkù yẹn lè ju bí 200 blọọkù ìyẹn tó bá tó 200 blọọkù kò ga so ọwọ́ àdá bánà bò. ìgbà tí mo sọ fún wúmà yẹn pé mò ń bọ̀ báyà ìgbà yẹn lọ́sàá lọ sí èyàn síbẹ̀. ok. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa ẹ rí pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ó lágbára ó gbẹnu tán. ilé tó wọ́ọ̀tì 400 hectares of land ó ní wọ́ọ̀tì $1 billion but wọ́n ní ọ́fíìsì síbẹ̀ ó ní wọ́n ní ọ́fíìsì ayéré ní ìmọ̀ àti bàbà tọ́ba jẹ́ tó lóko tọ́ba ṣe tó lóko tó yẹ tó ti máa. a máa ń ṣe lóko yẹn bẹ́ẹ̀ ni. òun wà ń bẹ̀ tó ń pè ní ọ́fíìsì. ìgbà tí mo lọ wo ilẹ̀ yẹn ẹ máa gbọ́dọ̀ ìdí tí mo sọ pé wọ́n ní plan láti execute ara wọn. ìgbà tí mo kọ́ pàtàkì Tibetan lọ wo ilẹ̀ yẹn mo mọ̀ pé Tibetan mọ̀ pé mo lọ wo ilẹ̀ o bọ̀ ó play game bẹ́ẹ̀ ni pé òun mọ̀ pé mo lọ wo ilẹ̀ bọ́sọ̀ ti ní plan ẹ máa gbọ́ plan wọn o èmi lọ wo ilẹ̀ nígbà tí mo débẹ̀ ẹni tó ní Tibetan lọ fún mi pé ilẹ̀ wà ní Ìbẹ̀jú Lẹ́kí èmi gba ti Ìbẹ̀jú Lẹ́kí lọ mo ti kọjá gbogbo Dangote refinery gbogbo World Trade Center mo dé end of that road torí pé Tibetan sọ fún mi pé ilẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ Dangote refinery
mo wá pe ọmọlára ìsábẹ́sì sọ fún mi pé ta ló sọ fún mi pé ilẹ̀ wà ní ìbẹ̀jú lẹ́kí ẹ̀pẹ́ ni ilẹ̀ wà. pẹ̀lú gbogbo ohun tí tìmílẹ́yìn kà á lẹ̀ yìí kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí ǹjẹ́ rò bó ṣe máa rówó yẹn gbà padà ibo lẹ rò pé ọ̀rọ̀ yìí máa padà já sí ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.